dedicated of Miss Special made for Damsel, the person of Princess Kausara Adeola. Happy birthday to you. Arẹwà ojúlóge Princess Adeola lọ́jọ́ ìbí òní ìwúyọ́ yẹ kò ní yẹ lónìí fọdún yìí ṣàṣemọ̀ lágbá Olódùmarè wájú bẹ́ẹ̀ ló mọ lò wá ní báwọn dìrẹ̀yìn láṣẹ ìdù àmọ́ gbọ́ mi. Àwọn èèyàn ńlá jàǹkànjàǹkàn lọ́kàn sí mi ọ̀nà pé kí n kí ọ wípé wà tẹ́lẹ̀ látẹ̀pẹ́ òun níwà pé bí wíwọ́n pẹ́ ti ń pẹ́ òní bọ́jọ́ lọ́jọ́ lọ ẹkún òsì ní jẹ́ tìrẹ̀ tuntun tó mú ìláṣẹ Olódùmarè. Ǹlẹ́ o Princess Kausara ọmọ nílùú akaka rẹ́mọ ọmọ akaka làdá ọmọ àfàdágbùrà ọmọ balakaka ọmọ ládẹjọ bí òkè bọ̀tẹ̀ lẹ́rù mo ṣe bẹ́yìn lábẹ́rẹ́ ìtọ́jú ògbọ́dọ̀ jírin ọmọ ṣe gbùrù lórí àgbàlagbà ọmọ olówó joyè méjì pọ̀ ló ń pè yín mo ṣe bẹ́ẹ̀ lẹ́tí náwó dọ́là kóyìnbó tó dé òyìnbó wá dé tán lówó náà wá pọ̀ sówá dúró ọmọ ilé baba tó bí yín lọ́mọ. Ǹlẹ́ ọmọ aládìí ògùngùn màǹgà tí fẹ́ yin ẹ̀yẹ bí awó pòǹgbà ọmọ bí a ti rẹ́yẹ mọ́rò pàrókòtò yẹn ti lọ. Princess Kausara wàá gbọ́ bó ṣe lẹ́kàn sínú ọdún ìbáyìí ó mọ̀ lẹ́nu rẹ̀ ó mọ̀ lẹ́nu ọlá ó mọ̀ lé nínú ìgbéga láṣẹ̀dọ̀ wà ní báwọn lè rẹ̀ ò ní rámáyé ò sì ní rí kú ọmọ ayé ò ní ṣòro rẹ̀ gbogbo tó bá ń dáwọ́lé yóò mọ̀ yọrí sí rẹ̀ ni ọ̀nà rẹ̀ á là sí ọ̀nà òsì méjì pọ́dún bá pọ́dún bá ìpínlẹ̀ gbàmọ́ máwọ̀ tútù bọ̀ wálé ayé rẹ̀ ohun tuntun yóò mọ̀ ṣẹlẹ̀ inú ayé rẹ̀ kò ṣe mọ̀ tuntun lónìí ọ̀gbọ́ ọdún tó mú yìí yóò tù ọ́ lára fún.